Congratulations o gbogbo ọmọ Yorùbá, mo kí wa pé a kú oríire. Tí má sọ pé a kú oríire, ẹ mọ̀ pé mi ò nílé sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n lóòótọ́ Yorùbá kú oríire. Mo fẹ́ kẹ́ ẹ wá lọ gbọ́ ohun tí àwọn ọba Yorùbá fẹ́ ṣe ní kòpẹ́kòpẹ́ yìí ni o. Kódà gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí ní bí ọjọ́ mẹ́ta síbi tá a wà yìí ni ìṣẹ̀lẹ̀ náà máa ṣẹlẹ̀. Àwọn ọba ilẹ̀ Yorùbá tí wọn ò dín ní 120, bẹ́ẹ̀ ni ìyẹn 100, bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n fẹ́ gbé ìgbésẹ̀ yìí, ni wọ́n fẹ́ ṣe ohun tí mò ń sọ yìí. Ẹnu mi kọ́ lẹ máa ti gbọ́, èmi á fún yín lórí ọ̀fẹ́ kẹ́ ẹ wá lọ gbọ́ lẹ́nu ẹni tó sọ. Lórí ètò Màmá mi Yorùbáwùyí ni bàbá Èkìtì ti pè wọlé tó ti rìlíìsì good news yìí. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan, kẹ́ ẹ wá lọ gbọ́ kí ni good news tó wà nínú fídíò tí mo gbé wá yìí. Ẹ wo, ilẹ̀ Yorùbá ò ní pẹ́ gba òmìnira o. Fáwọn kan tó rò pé bóyá ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àbí Yorùbá nation bóyá ó ti kú, kódà máa tún padà post fídíò kan later. Ẹ follow page yìí, máa tún post fídíò kan later. Kẹ́ tún wá rí nǹkan táwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kan ń ṣe lọ́wọ́lọ́wọ́. Máa tún fún yẹn extra nìyẹn later. Ẹ máa rí yẹn lẹ́yìn fídíò yìí, máa post yẹn náà. Ṣùgbọ́n eléyìí kódà ó ní ṣe pẹ̀lú olóyè Sunday Igboho, ó dẹ̀ ní ṣe pẹ̀lú gbogbo ilẹ̀ Yorùbá àti àwọn ọba tí ò dín ní 120, kódà ó ń lé ní 120 ni. Ẹ jẹ́ fún yín lọ́rọ̀ fẹ́ kẹ́ ẹ wá lọ gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ gangan nílẹ̀ Yorùbá. Kí ọmọ Yorùbá fẹ́ kó oríire ni pé bí ọ̀tá ti ń lé wa bẹ́ẹ̀ là ń wọnú ògo lọ, pé tí Ọlọ́run dẹ̀ bẹ̀rẹ̀ nínú ayé wa Ọlọ́run máa ṣe láṣẹ pé mo wá fún ọmọ Yorùbá mo wá ṣòfófó kan ní on 31 over 100 obas ló ń bọ̀ ní Èkìtì. Wọ́n wá fẹ́ ọ̀nà ọmọ wọn. You say what? Wọ́n fẹ́ fi ọmọ wọn dára. You say what? Dára tó dáa. Excuse me, repeat what you just said. We can't hear you, sir. Okay, I won't spoke it even tonight. Mo ní àwọn over 100 kábíyèsí, the first class ọba, the authentic ọba, the genuine ọba, the ọmọlúwàbí obas, more than 100 nọ́mbọ̀ ní ìlú kan tó ń pè ní Ìjẹ̀rò tí bàbá wa Ọ̀nìrìṣà máa líìdì wọn wá. Wọ́n dẹ̀ pé ọmọ wọn Sunday Igboho pé on 21 kó wá bá wọn ní Ìjẹ̀rò. Ìnílé ní jẹ́ ẹ máa ríran wò ó rẹpẹtẹ. Àṣírí yẹn mo wá gé fún yín. Ìyẹn ni pé ibi tá à ń lọ àti fẹ́ débẹ̀. Good news, good news, good news, good news. 120 ọba. Over 100 obas. Wọ́n á péjọpọ̀. Wọ́n fẹ́ bá ọmọ wọn ṣe ìpàdé lórígun mẹ́rẹ̀ẹ̀rin Yorùbá làwọn ọba yẹn ti máa wá. Wọ́n fẹ́ bá ọmọ wọn bí bàbá wa Sanwó-Olú Bàrígà máa wà nínú wọn. Kábíyèsí o. Àwọn ọba kàǹkà máa wọ̀ ń bẹ̀. Tí Sunday Igboho ọmọ wọn máa wà láàrin àwọn bàbá. Ó ṣàgbé ọṣẹ fún mi jọ́nà. Ní 21. Ìyẹn ni wípé ọmọ onílù fẹ́ gbàlú ẹ̀ padà. Ìyẹn ni wípé there is no more for àjòjì. Ó ti get started báyìí. Láti gba nǹkan ìní wa lọ́wọ́ wa mọ́. Ṣé ẹ gbọ́ mi? Ẹni bá máa sọ̀rọ̀ ìní sọ̀rọ̀. Ṣùgbọ́n dídákẹ́ táwọn bàbá wa dákẹ́ níjọ́ wọn àná tí wọn ò sọ̀rọ̀ ló kó àwa ọmọ wọn sínú wàhálà. Mi kẹ máa sọ̀rọ̀, mo láwọn fáàsì ò bá wuyì náà wọ́n mi sí pé kẹ má fà já. Ẹ fàjá. Ẹgbẹ́ mo ti mú mi òjò kí mo ti mú mi. Mo kàn wá sọ lé kínú wa ká lè mọ̀ wípé iṣẹ́ ń lọ lábẹ́ pé kò dúró. Bàbá kan jáde níta ní bí ọ̀sẹ̀ tó kọjá. Ó ní ká sọ fún bàbá Èkìtì kó dákẹ́. Ó ní òun àbúrò bàbá ọba Sanwó-Olú Bàrígà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi béèrè lọ́wọ́ bàbá yẹn. Ṣé ká sọ fún bàbá wa ọba Sanwó-Olú Bàrígà náà pé kó dákẹ́? Kábíyèsí ẹni má jà omi o. Ọwọ́ kábíyèsí ò ti wá sú mi. Kábíyèsí Bàrígà ọ̀rọ̀ wọn ti sú mi. Wọ́n ti join àwọn fáàsì ò bá wuyì. Àwọn Fàjà nation. Àwọn náà join. Màmá mi yóò bá wípé iná ìsìsì kì í jóyàn lẹ́ẹ̀mejì. Ṣé gbọ́ mi? Yóò bá wípé tọmọdé bá ṣubú
àwò wájú tágbà bá ṣubú awẹ́yìn wò ó nítumọ̀ ṣé ọ̀rọ̀ ọmọdé tó ṣubú tó wo wájú ó ń wò bí àwọn kan wà níwájú tó lè fi ń ṣe yẹ̀yẹ́ ni àgbà tó ṣubú tó wẹ̀yìn wò ó wo ohun tó gbé òun ṣubú kó má bàa tó wá pò mọ́ ni again tí a bá kọ̀ tá a bá sọ̀rọ̀ mo ti máa sọ dáadáa tipẹ́tipẹ́ tó bá jẹ́ bàbá Èkìtì ló ń ṣe tí ò dáa ọmọ Yorùbá ó pariwo lé mi lórí tá a bá pariwo bàbá kan sọ lẹ́ẹ̀kan ó ní gbogbo àwọn ọba wa ló dáa ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà ariwo tá a palẹ̀ àwọn bàbá yẹn ló ṣí wọn létí we know what bàbá wa Onírìṣà tó sọ fún wa ní palace nígbà tá a pa kámẹ́rà ó ṣí wọn létí pé lóòótọ́ ariwo táwọn ọmọdé yìí pa ìjà táwọn ọmọdé yìí bá wọn jà kì í ṣe ìjà lásán o ìjà ọjọ́ ọ̀la Yorùbá ni kí àwọn náà lè dúró ní palace kan lè ní ìfọ̀kànbalẹ̀ àwọn bàbá yẹn ìmọ́lẹ̀ yẹn ti wá tàn àwọn náà ti wá rí nsìn so over 100 kábíyèsí wọ́n máa sọ̀kalẹ̀ gùdẹ̀ sí Èkìtì wọ́n fẹ́ bá ọmọ wọn. ó ṣe Adéníyì Ìgbòho ṣàṣe méjì papọ̀ ìyẹn ni wípé tẹ́ bá wo interview kan tí bàbá yẹn sọ ó ní ká tó mọ̀ pé ọmọ Tápà ni wọ́n ti gbé adé kìíní tẹ̀lé lórí òyìnbó tó ṣe pẹ́ńsù ló ṣe ìrẹsà ó wà lọ́wọ́ èmi àtẹ̀yìn àgbàrá ò sọ pé wò nílé wo onílé ni ò ní gbà fún tá a bá ń kọ̀ǹtínú bá ṣe ń ṣe lọ yìí this is not about a fragile nation à ń bára wa sòdodo ọ̀rọ̀ ni à ń ṣíra wa létí ni pé inú kòtò inú kànga tí àwọn bàbá wa jì sí àwa tòde òní àgbẹ̀dọ̀ jì sí ẹ wo sórí tí bàbá yẹn lọ gbé jáde síta pé oyè olórí jagunjagun ilẹ̀ Yorùbá tí wọ́n ti jẹ́ gbẹ̀yìn over 6,000 years. 6,000 years ago. 6,000 years ago. You know. Ṣé láǹgbé ò bá pariwo? Tí bàbá Èkìtì ò bá pariwo kó ya wèrè sórí íńtánẹ́ẹ̀tì, òru àwọn bàbá yìí ò ní wá sórí yẹn kan. Pé àti kẹ́ran mérò tipẹ́tipẹ́. Bàbá Èkìtì wọ́n ní nẹ́tíwọ̀kì wọn lẹ́ ń lò àwọn fẹ́ da káàdì lù yín ni o wọ́n fẹ́ rọ yín ní káàdì ni o. Ìyá mi ẹ ní sùúrù ìyá mi màá tẹ̀lé àkáǹtì náà bàbá Èkìtì sí yín màá tẹ̀lé ẹ̀ṣẹ̀ ẹ ṣe fún wọn lọ́wọ́ kan náà káàdì sàmì màá tẹ̀lé nọ́mbà wọn sí yín. Sọ́ọ̀mà ẹ má jẹ́ kó sú wa ẹ má jẹ́ kó rẹ̀ wá ẹ jọ̀ọ́ mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ wá ni. Ògùn ẹ̀yin tẹ́ ẹ wà lábúrò ni kẹ́ ẹ wálé kẹ́ ẹ wá fẹ̀ sínú ilé bàbá yín ọkàn yín balẹ̀ ṣùgbọ́n àwọn tó dúró tì wá wọn ò fẹ́ kó wá bù bẹ́ẹ̀ kì í ṣe àwọn àjòjì nìkan àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá náà ò fẹ́ kó wá bù bẹ́ẹ̀ let me tell you one thing today tó wọ́n sẹ́mi bá rí èmi máa sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ní ò fẹ́ kí Sunday Igboho padà wálé o. Hello. Hi. Hello. Nǹkan dé. Hello bàbá Èkìtì. Hello. Bàbá Èkìtì bá wa pè padà. Màámi ṣe bẹ́ẹ̀ ní àkáǹtì bàbá Èkìtì lọ́wọ́ dẹ́rẹ́ fi ra káàdì fún wọn ẹ fi ṣòwò sí wọn wọn lè lo káàdì 5,000 tán lórí iṣẹ́ yìí ẹ bá wa fi ṣòwò sí wọn. Màámi Ifá ṣe bẹ́ẹ̀ ní àkáǹtì bàbá Èkìtì lọ́wọ́ fi ṣòwò sí wọn ẹ bá wa gbọ́ sókè ẹ bá wa fún bàbá Èkìtì ní kí lórúkọ ẹ o gift ẹ bá wa gbọ́ sókè tà. Gift ẹ bá fún mi lórí YouTube lórí TikTok ẹ bá mi fún bàbá Èkìtì ní gift yẹn any gift ẹ bá fún mi lórí TikTok ẹ bá mi fún bàbá Èkìtì ẹ bá gbọ́ sókè tà. Yorùbá wuyì. Àwa pẹ̀lú yín àwọn ọ̀rọ̀ tí mò ń sọ lọ lẹ́ẹ̀kẹ́. A ti pè yín tẹ́lẹ̀ má bínú ìkọ́ la fẹ́ pè. Olè olóògbójú ooo bọ́ọ̀rọ̀ tí mò ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣẹ́yìn la fẹ́ pè èèyàn bíi 500 wà níta tó ọ̀tún ìyá ìwọlé a ti pè yín tẹ́lẹ̀ tún wá bọ́ọ̀rọ̀ tí mò ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó bá fún yín gbájú. Ifá kí lẹ sọ tó bá gbé káàdì 1 naira lẹ́fẹ́ fún Bàbá Èkìtì ẹ bá mi ṣe 1 naira yẹn sákàǹtì wọn. Bàbá Èkìtì nẹ́tíwọ̀kì ni o èmi kọ́
nẹ́tíwọ́ọ̀kì ni èyí ti pé nọ́mbà yín kejì àwa kọ́ nẹ́tíwọ́ọ̀kì ni wọn ò fẹ́ kí bàbá Èkìtì sọ̀rọ̀. àwọn èdè wà lórí TikTok yìí ẹ bá mi lórí TikTok bàbá Èkìtì ó yẹ go on song. adára tó yín màmí. tí ẹ rí ìyá mi mú ní káyọ̀ tí wọlé ẹ̀ káàbọ̀ à ń gbọ́ yín ẹ ti lè dá àsìkò yìí bàbá Èkìtì à ń gbọ́ yín. ní ìkórìtà tá a wà ẹ̀ mà ká máa pariwo lé àwọn aṣebi ni ṣé ẹ gbọ́ mi mà. ọ̀pọ̀lọpọ̀ oh my God ṣé ẹ gbọ́ mi mà. àwa pẹ̀lú yín. Hello bàbá Èkìtì. Hello. Hello. À ń gbọ́ yẹn máa sọ̀rọ̀ ní we are hearing you. Ẹ bá wa kọ we are hearing you sí comment section kó lè bá mọ̀ pé à ń gbọ́ wọn. Bàbá Èkìtì we are hearing you à ń gbọ́ yín à ń gbọ́ yín bàbá Èkìtì. Ẹ má gbọ́ tiwa bàbá Èkìtì. Hello. Àlọ́ à ń gbọ́ yín ẹ má gbọ́ tiwa à ń gbọ́ yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tí wọn ò fẹ́ kí Sunday Igboho padà wálé. Torí pé wọ́n máa fẹ́ tó bá padà wálé gọ̀ǹgọ̀ máa sọ. Màmá mi ẹ wádìí ọ̀rọ̀ tẹ́mi bá sọ. Kí rọ́bà wà ń bẹ̀ ẹ pè mí láàrin orí program live ní kẹ́tọ́ pé bàbá Èkìtì parọ́. Láti ìgbà tá a ti lọ sí Kwara, ìjínigbé, ìpààyàn, kidnapper, Boko Haram, ó dínkù nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. Ó dínkù. And majority àwọn tí ò fẹ́ kí Sunday Igboho padà wálé náà sọ wípé ó ń gbaṣẹ́ wọn ṣe tí a bá pariwo àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan ò ní mọ òótọ́ wọn ò ní mọ ọ̀nà àbáyọ àwọn kábíyèsí wa gan ọ̀ṣẹ́ni tó sọ̀rọ̀ àìdí kan bí àwọn ọba lọ́rùn tó sọ wípé oyè tó wà lórí òun ó ju ọba bòmíì lọ ló máa wá làwọn ọba máa wá sọ̀rọ̀ fún ló máa wá gbọ́ àwọn ọba. So it is time for us láti tí a bá rẹ́ni tó ṣeun tí ò dáa ká pariwo síta fún ṣe gbọ́ mi. Now ariwo tí èmi àtẹ̀yìn pa àti àdúró tí gbogbo ọmọ Yorùbá àwọn ojúlówó ọmọ Yorùbá ni o ló mú kí àwọn kábíyèsí yẹ ronú papọ̀ pé ẹja pera wa jọ ká pe ọmọdé sáàrin wa So on 21 mo tún sọ lẹ́ẹ̀kan sí Ìgbòho bọ̀ ní ìlú pẹ̀tọ́pẹ̀ ní Ìjẹ̀rò Èkìtì. Ohun tá a bá jọrò gígùn ní gún. Wọ́n lọ rẹ̀ Ìjẹ̀rò. Àtẹ́wọ́ fún bàbá Èkìtì. So gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá eléyìí ní not a matter of Èkìtì nìkan. Gbogbo ọmọ kóòtù òjíire bàbá wọn Onírìṣà máa wà ń bẹ̀. As number 1 citizen of the Yoruba land. Ẹ ṣe flyer kẹ fún mi ọ̀rẹ́ Èkìtì. Ẹ ṣe flyer kẹ fún mi kí n post ẹ̀. Okay. Wọ́n fẹ́ mú ọmọ wọn sáàárín. Kánjọ jíròrò mà. Mo lè sọ fún yín nígbà tí wàhálà Kwara ṣẹlẹ̀. Èkìtì lọ́dọ̀ wa ń bíbẹ̀ ó kún fún àwọn ọmọ ìgbómìnà. Àwọn Èkìtì Kwara àti Ìbọ̀lọ́. Everybody ti padà sílé wọn. Bẹ́ẹ̀ni. Tani jọ ọmọ apẹni níwájú ọmọ apààyàn. Àtẹ́wọ́ fún Sunday Igboho. Ohun tí ò bá ti wúlò fún wa ẹ má jẹ́ àtọwọ́ bò ó. Àwọn kan dáa sọ pé wọ́n pè pàdé àlàáfíà àwọn òbẹ́ nìkan kan jà. Hello. Hi. Sunday Igboho òbẹ́ nìkan ní jà. Tí èèyàn méjì bá jà náà parí ìjà. Ẹ̀yin tẹ́lẹ̀ ń wá àlàáfíà yín níwájú. Àwọn òfẹ́ àlàáfíà lẹ́fìlà tẹ̀ ń wá kiri. Torí Sunday Igboho òbẹ́ nìkan ní jà. Kò bẹ́nikẹ́ni du oyè, kò bẹ́nikẹ́ni du ipò. Wọ́n máa ń sọ kankan mà. Ẹni tó bá súnmọ́ Sunday Igboho ló máa mọ̀. Sunday Igboho ò rí ara ẹ̀ gẹ́gẹ́ bí pé òun jẹ́ nǹkan. Àwa tá a súnmọ́ la rí pé ọmọkùnrin jẹ́ nǹkan kan. Ẹni bá dẹ̀ ti rí ara ẹ̀ pé òun jẹ́ nǹkan, irú wọn ló máa ń wálẹ̀, ní ìgbéraga máa ń gbé ṣubú. Ẹ jẹ́ sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà. Àwọn àgbà ẹjọ́ wọn àná wọ́n ní àìrójú tán ká máa wá ìrójú kiri. Ẹ bá wa láìkè ètò yìí o.
àwọn àgbàdo àná wọ́n ní àìlọ́kọ́lé ká máa fọwọ́ kómi. Nígbà tá a ní ọmọ ọkọ tó jẹ́ òrìjínà tó ní àdẹ́ntítì Yorùbá lẹ́ẹ̀kẹ́, kí là ń wá lọ sí tápà? Kí là ń wá lọ tápà? Tí ẹ lára ara àwọn mistake táwọn bàbá wa tó ṣe níjọ́ wọn àná, wọ́n sọ di òwe mọ́ wa lọ́wọ́, àwa ń pàdé òwe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òwe tẹ̀ ń gbọ́ yẹn, it is part of our forefathers mistake. Táwa gbọ́dọ̀ correct ẹ̀. Wọ́n ní ààyè gba tápà, ó kọ́ lé ìgúnnú. Ọmọ onílù gan ààyè ò tí ì gbà, kò tí ì rí lẹ́kọ́. It is because àwọn bàbá wa wọ́n keep quiet. Ó kú ni o, ó bà ní òun ní àjòjì fi ń gbalẹ̀ lọ́wọ́ wọn. Ní ìlú kan gbogbo orúkọ bo ìlú yẹn láṣìírí. Torí pé wọ́n pa ẹ̀wọ̀n dákẹ́ ẹ̀bílẹ̀ ní àjòjì fi ń jọba lé wọn lórí. Táìtù ọba yẹn ní ilẹ̀ Yorùbá, orúkọ àjòjì ni. Àwọn ọmọ onílù ṣẹ̀fẹ̀ ṣe ń jẹ orúkọ yẹn ní ìpè rárá. Kì í ṣèdè Yorùbá lélẹ́yìí. Yorùbá ò ń jorúkọ eléyìí. Báwo lọ́ba wá ṣe bá yẹ dání kiri kan ọ̀fẹ́ ìlú bẹ́ẹ̀ yìí? Ẹ fẹ́ ṣe dárúkọ, ó bẹ̀ dàbí pé mo wá fún àkísà wọn ní gbangba. Nígbà tá máa wá ìtàn náà wá rí wípé ẹ̀wọ̀ èmi ò lè kí ìkàn máa jókòó sójú kankan máa sọ pé wọ́n wá ń jábọ̀ fún mi náà fi gbé ògo ìlú yẹn wọ́n gbé fún àjòjì. It is time for all. Àyè gba tápà ó kọ́lé ìgúnnu. Ilé tí tápà àti ilẹ̀ Yorùbá yẹ àkókò rẹ̀ tá a máa wo tí ọmọ onílùú tá lè máa rìn tá a máa yan nílẹ̀ bàbá ẹ̀. Adélábù yín ẹ̀kọ́ ètò ìyá mi. Bàbá Èkìtì lórí oyè tí wọ́n fẹ́ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n ló bá 6,000 ẹ̀yẹ tí káyọ̀ pílẹ̀ táwọn ọ̀rẹ́ tẹ̀ ń wọlé. Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn ti jẹ́ gbẹ̀yìn ẹni sọ̀rọ̀ tego 6,000 years. 6,000. Èyí náà bá wa gbọ́ kẹ́gbọ́dé bá wa gbọ́ nílẹ̀ Yorùbá. Mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn because mi ò gbọ́ rí. Ẹni bá yẹ ti gbọ́rọ̀ yìí rí o before today let us know. Kábíyèsí ọba wa Àkànbí ọba Bàrígà Gbọ́láhàn àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí. 6,000 years ago 6,000 years ago nìran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn. Wọ́n jẹ́ olórí ogun nílẹ̀ Yorùbá, Ọ̀ṣun sì lólórí ogun nílẹ̀ Yorùbá. Òrìṣà nílé ni wọ́n bọ́ ni nífẹ̀ẹ́ wọ́n bọ́ kiri gbogbo ìlú ni. Ọ̀ṣun sì yẹn kò gbà rárá kí ìyà kankan ta lé Yorùbá. Àwa ọba kan ti dìde sìn pé Sunday Igboho yìí ó ń láti jẹ oyè Ọ̀ṣun sì yẹn. Olórí ogun property ilẹ̀ Yorùbá nìyẹn kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò. Kí ló ń jáde Ọ̀nà Kakanfò? Ṣéde Yorùbá ní Kakanfò? Ó ti o olórí ogun ilẹ̀ Yorùbá gangan Ọ̀ṣun sì ni ẹgbẹ̀rún ọdún mẹ́fà tí wọ́n ti jẹ́ gbẹ̀yìn ni. Ọ̀ṣun sì bẹ́ẹ̀ ni. Àwa ń bẹ Ọọ̀ni Ifẹ̀. Àwa kan ti dìde pé báwa dáwà báyìí lọ́la ẹni tó yẹ lóyè ni ẹni tó kówó tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Fúlàní ni 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ joyè lọ́dẹ̀ ní 200 million kí wọ́n 100 million ó jẹ́ 300 million wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election ẹni tó lọ́wọ́ bá dúró tí ó ti dúró tì ó lè lé bá ò lè yálẹ̀ ó ra Gani mọ́ra ó fi gbórí Ààrẹ Ọ̀nà Kakanfò fún nígbà tí Fúlàní wá ra ẹ̀kọ́ joyè Ààrẹ Ọ̀nà Kakanfò títà ló máa ṣe ó kówó yé lẹ̀ ṣebí tiẹ̀ náà ló máa ṣe ṣùgbọ́n ẹni tó lọ́wọ́ fi síbẹ̀ ó ti fi síbẹ̀ gbogbo ogun tí wọ́n gbé ọgbẹ́ Tinubu ní débẹ̀ kò lè ṣeé ṣe mo wá rántí pé ìyan Yorùbá ló ń kó Yorùbá lẹ́rú tẹ́lẹ̀ bí nípa Ìgbòho ni ní tí mo sọ ń bẹ̀ ni pé Sunday Adéyẹmọ Ìgbòho ó ti tún tan Yorùbá kọ gbogbo ẹni tó bá kọ̀ tan Yorùbá tí ò bá forúkọ Sunday Ìgbòho sí tí ò sọpa tó kó kò tí ì rí tan Yorùbá sọ ó ti tún kọ pátápátá ìran Yorùbá ò ṣerú rí ṣùgbọ́n díẹ̀ ló kù káwọ́ kó ẹrú lọ́wọ́ Fúlàní àgbà tó mọ jáde bọ́ta pé nígbàrú eléyìí o ẹ̀gbọ́n mi wálé láti lóyìnbó ó dẹ̀ gbé 500 million naira wálé ó wá fi dá oko pé a máa ṣe ọ̀gbìn rẹpẹtẹ a máa bọ́ gbogbo ilẹ̀ Yorùbá látòkè Ògùn wọ́n dẹ̀ pa sóko Fúlàní dẹ̀ pa sóko gbogbo ogún yẹn dẹ̀ bàjẹ́ gbogbo 500 million yẹn dẹ̀ wọ́ mi gbogbo katapila tó gbé wálé Fúlàní gbogbo ẹ̀dín tó jóná tó wọ́n jogún ẹ̀ lóko òun dẹ̀ wá nú ebi tó produce yẹn ta ní onílárí ó ń bọ́ gbogbo wa yìí ó wá ní kí n má bọ̀ yín mọ́ yìí náà wá ṣiṣẹ́ ọ̀gbìn iṣẹ́ táwọn bàbá wa ń ṣe náà fi ń bọ́ra wọn nìyẹn ẹ wá pa sóko lórí kílò fẹ́ǹsì ẹ̀ Fúlàní ń jẹ kó tán ẹ wá parú èèyàn bẹ́ẹ̀ yẹn sóko mo wá fi ọ̀rọ̀ yẹn wé Lísàbí Agbogbo Àkàlà ó ní. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá. Bàbá Èkìtì ọ̀rọ̀ yẹn bá wa dá sí i bàbá wa Kábíyèsí ọba Bàrígà wọ́n ní 6,000 years ní Yorùbá ti jẹ́ oyè jagunjagun gbẹ̀yìn ilẹ̀ Yorùbá 6,000 years 6,000 àbí mo bọ́ dáadáa ni àbí 600 ni wọ́n pè ní àbí 6 years ni wọ́n pè ní. Nọ́ ní Yorùbá ti jẹ́ oyè jagunjagun gbẹ̀yìn
wọ́n ní oyè yẹn wọ́n ní ọ̀ṣọ́ọ̀ṣì ni wọ́n ń pè é wípé Sunday Igboho làwọn wá pe Ọọ̀ni Ifẹ̀ sí pé kán fún Sunday Igboho ní oyè yẹn oyè tí wọ́n ti jẹ for the past 6,000 years ní ilẹ̀ Yorùbá ni wọ́n ní kí wọ́n fún lóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ó ṣọ́ọ̀kì mi o àbí kò ṣọ́ọ̀kì ẹ̀yin ni ṣọ́ọ̀kì mi bákan bàbá yìí tí wọ́n á sọ wípé ẹni tó bá kọ ìtàn ilẹ̀ Yorùbá tí ò bá fi orúkọ ọmọ Adéyẹmọ sí wọ́n ní kò tí ì kọ ìtàn ilẹ̀ Yorùbá o wọ́n go for that wọ́n ní picture Sunday Igboho wọ́n gbé sínú sitting room bí wàá tó máa gbé picture president sínú sitting room mo lè wọ́n pé àwọn kan ti ń gbé picture Sunday Igboho sínú ilé bàbá Èkìtì ó shock mi bákan o kí ló tó fi ro oyè 6,000 years ago ro Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ẹ bá gbóhùn sókè sá. Oh shit. Ẹ̀rọ Èkìtì mọ̀ pé mi fi ń sí speaker. Tí ènìyàn méjì bá lọ sí ilé iṣẹ́ tó wọ́n fẹ́ gba iṣẹ́, wọ́n á ní kán submit CV wọn, àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Qualification oníkálukú, iṣẹ́ tó oníkálukú ti ṣe, the experience náà máa wò, wọ́n máa fi mú ìpìtẹ̀ yàn. Kí tó lọ, kí nẹ́tíwọ̀kì wọn tó lọ, ẹjọ́ ó ní nǹkan kan tí mo fẹ́ sọ, kán sọ fáwọn bàbá wa yẹn, kán bá wa dá history ilẹ̀ Yorùbá padà. Kán dákun àwọn ọmọ wọn sọ pé kán bá wa dá history ilẹ̀ Yorùbá padà kí wọ́n lè mọ̀ pé Fúlàní òṣèṣẹ́ wa bá wa já. Màmá mi ibẹ̀ náà ni àwọn bàbá yẹn ń bọ̀. Ẹni tó lẹ́kìtì ti sọ̀rọ̀ torí nẹ́tíwọ̀kì wọn. Ìyàwó Amúníkà bá wà ní sùúrù. Kán bá wa include history mọ́ nǹkan tí wọ́n bá fẹ́ sọ ẹ ṣeun. Èrè ìdí tí mo fi ń sọ wípé gbogbo ọmọ Yorùbá gbẹ́dọ̀ dúró nídúró pé a fẹ́ jèrè Bọ́lá Ahmed Tinubu. Fúlàní ó yé wọn kó tó yọ etí ìkóònù subject ìpínlẹ̀ Ìgbò nínú orílẹ̀-èdè tá a wà tẹ́pẹ̀lẹ̀ Áfíríkà yìí most especially Nàìjíríà yìí ìran Yorùbá nìkan ló ní orísun ṣe gbọ́ mi kí Yorùbá lè náwó sí pé orísun mi lélẹ́yìí. Tí àwọn kan bá máa sọ wá ní Israeli làwọn ti wá ó lè dọ̀là kan ní Japan àwọn ti wá but we the Yorùbá can say that a wá láti Ilé Ifẹ̀. Bẹ́ẹ̀ni àwọn àkíkẹ́ ìwòye ẹni bá ti ní orísun mà ẹni bá ti ní orísun olóni gbogbo olónilẹ̀ ṣé rí nígbà tí ọ̀rọ̀ bàbá ọba Bariga mo ti mọ bàbá ń ti more than 4 or 5 years tẹ́bá ní ọba tó ń gbá rìsáàcì jù nílẹ̀ Yorùbá bàbá yẹn ni. Nígbà tó wá sí bí bàbá yẹn wá sí Èkìtì ṣé ẹ gbọ́ mi ohun tí ò yẹ kí irú àwa yìí ó kí ojúbọ̀ tá a dé rí bàbá yìí ló gbé wa débẹ̀ pé àní ilẹ̀ Yorùbá ò gbẹdọ̀ dàrú sẹ́ẹ̀. Ṣé ẹ gbọ́ mi? So gbogbo tí bàbá sọ yẹn òótọ́ ni ṣé ẹ mọ̀ pé àwọn kan ti pariwo látijọ́ pé ó yí Ààrẹ Ọ̀nà Kakanfò agbára ẹ̀ ò dé Ìbàdàn kò dé Ọ̀yọ́ kò dé Ọ̀yọ́ state kò dé Ògùn kò dé Èkó kò dé Èkìtì kò dé Òkúnà ibi kan la ti ń bọ̀ ṣé ẹ rí nígbà tí bàbá yẹn sọ̀rọ̀ yẹn mo wá pe bàbá kan bàbá yẹn ní ọ̀ṣọ́ sì yẹn wọ́n ní orí ojúbọ ẹ̀ ń bẹ ní Ilé Ifẹ̀. Bẹ́ẹ̀ni ojúbọ ẹ̀ ń bẹ ní Ilé Ifẹ̀. ó ti di òòṣà tó ń bọ̀ wọ́n ń bọ òòṣà tó máa ń bọ̀ ni. ẹ máa gbọ́ ẹ jẹ́ kémi ó parí ẹ̀ báyìí. ẹ jẹ́ kémi ó parí ẹ̀ báyìí. Nígbà tí ìyẹn ti lọ láti 6,000 years ago ọ̀ṣọ́ sì ló padà tó ti Sunday Igboho. Mo sọ bẹ́ẹ̀ mo láwọn tó talẹ̀ òòṣà náà padà wá. Torí ẹ máa gbọ́ mi mà tí ẹ bá gbọ́ ohun tí bàbá kábíyèsí ọba Bariga sọ gbogbo ohun tí ó ní ọ̀ṣọ́ọ̀sì yẹn ń ṣe ni Sunday Igboho ń ṣe. Mo wà pẹ̀lú Sunday Igboho nígbà tó gbé àwọn tó gbé ní Ọ̀yọ́ ní Ògbómọ̀ṣọ́ ó ní bàbá Èkìtì ó ní ariwo àwọn ọmọ yẹn ò jẹ́ kóun lè sùn lóru. Wọ́n sọ bẹ́ẹ̀ fèmí náà. Ó ní ariwo wọn ò jẹ́ kó lè sùn. Understand ojú ẹ̀ wá pọ́n mo wá ní olóyè kí ló ṣe ń tóyún dún yín pọ́n ó ní bàbá Èkìtì yìí lè sùn ni àwọn ọmọ tí ń bẹ nínú bóyẹ ariwo wọn ní mi gbọ́ lóru yìí lè sùn. Wọ́n ní ọ̀ṣọ́ọ̀tì yẹn fẹ́ràn Yorùbá kò ń fẹ́ kí ìkẹ́kọ̀ọ́ ó ta sí ìran Yorùbá bẹ́ẹ̀ náà ni Sunday Igboho ìwà tó wù. He's not an ordinary person. Ẹ máa gbọ́ mi mà Sunday Igboho ń bọ̀ ní ọdún 21 ní Èkìtì níbà yìí
tó bá kúrò lẹ́kìtì tó padà sí Ìbàdàn láti on the 31 to first, second, third, day fourth ó fẹ́ fi rin Oǹdó, Èkìtì àti Kogi. Ṣé ò nìkan ni Yorùbá ni? It is because he loved the people. Màmá mi, mo sọ lẹ́yìn bàbá Awólọ́wọ̀, àtúrẹ́ ni tá a tún lè mú fún tọ́jà fi Sunday Igboho. Ní ilẹ̀ Yorùbá bí ilẹ̀ Yorùbá ti pọ̀ tó, èèyàn kan ṣoṣo tí Fúlàní bẹ̀rù tí Ọlọ́run fi ẹ̀rù tí ń lára tí Fúlàní máa gbọ́ tá a máa gbọ̀n Sunday Igboho ni. Sunday Igboho ni tà lẹ́nu ìgbà tí mo ti pariwo Sunday Igboho ń bọ̀ tá a káàkiri Èkìtì state pé ẹja múra lẹ́ o Sunday Igboho ń bọ̀ ní on the 21 ẹ wá wò báwo onímọ́tò ṣe ń tà. Kí ló dé ránṣẹ́ ṣó ni? Àwọn ará bíbá yẹn tún sá lọ ni Sunday Igboho ń bọ̀ Sunday Igboho ń bọ̀ Sunday Igboho ń bọ̀ Sunday Igboho ń bọ̀ Sunday Igboho ń bọ̀. Fún èmi àtúntò sọ lẹ́ẹ̀kan sí pé Yorùbá eléyìí oṣooṣù àsọdùn àìlọ́kọ́lé ká fọwọ́ kómi òṣọ́ọ̀sì tán ló lọ ní 6,000 years ago ó ti padà dé sáré wa ó ti padà dé. So ohun tó bá wu ẹlẹ́gàn kó sọ màmá mi àwọn kan gbé igi mẹ́ta síta wọ́n fi àṣìá sí lórí wọ́n náà ń gbé Sunday Igboho ṣépè ó ń gba yìí ti lójoojúmọ́ ni. Sunday Igboho èwo sáyìntà àbí Sunday Igboho mi ti wà ní. Ó fi ń gba yìí lójoojúmọ́ ni. Omi tó fi bo ẹyin ká. Ẹ máa gbọ́ eléyìí mà ẹ máa gbọ́ eléyìí kọ̀ǹfàmù ni ṣé gbọ́ mi kọ̀ǹfàmù ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ lẹ́nu mi kọ̀ǹfàmù ni. Wọ́n lẹ́nu gbà tí tó ń introduce ìlú ẹ̀kọ́ síta yìí tí Sunday Igboho ní bàbá Bọ́lá Ahmed ti announce ìlú ẹ̀kọ́ pé wọ́n ti fọwọ́ sí o. Wọ́n ti torí Sunday Igboho lọ gbé màálù dúdú tó lọ rí lóòyẹ̀. Wọ́n ṣe màálù lò fò torí àbùkù náà àbùkù òfò náà máa padà ṣe ilẹ̀ Yorùbá gan létí orí tó ṣẹlẹ̀ ó dẹ̀ lójú ó lójú ilẹ̀ létí. Wọ́n lọ rí màálù mọ́lẹ̀ torí Sunday Igboho ẹ gbà wá o. Lára àwọn tó jọ lọ rí màálù rí ẹ mọ́lẹ̀ mà. Lára àwọn olókọ̀ fẹ́ẹ́ ti fún àwa yìí. Kábíyèsí Ọlọ́run. Sunday Igboho yẹ òṣèré ẹ̀ mọ̀ pé kì í ṣe ordinary èèyàn. Pé tó bá jẹ́ mọ́dárí kan ni mọ́dárí kan ò lè ṣiṣẹ́ bó ṣe ń ṣiṣẹ́. Lára àwọn tó jọ ṣiṣẹ́ yẹ tí ọmọ tápà àrán káàkiri torí Sunday Igboho. Ilé tọ́lọ́run kọ́ ni Sunday Igboho kò lè wó. Kò lè wó. Ìlú tọ́lọ́run ọba mi tó bára ẹ̀tẹ̀ tó ní Sunday Igboho kò lè tú. Torí ẹni bá ti ṣe tí Olódùmarè tó ń fọwọ́ sí tó nífẹ̀ẹ́ sí bí gbogbo ayé bá gbógun tì í ó ń tàn irú ẹni bẹ́ẹ̀ ló máa kabùkù. Ọkàn wéṣì màálù ó ní ẹ má pa ìran mi mọ́ ó tún jáde síta ó ní ẹja àjọṣọwọ́ papọ̀ ẹ ló fẹ́ pẹgbẹ́ yín run ẹ̀yin tẹ́ ẹ lógo ẹ ló ń lo ògo yín ẹ̀yin tẹ́ ẹ ní plan tẹ́ ẹ rí gbé jáde over 5 years tí Sunday Igboho ò ti nílé ẹ wá ní plan yín ló ń lò ẹ rí pé wọ́n ti kàbùkù. Mo tún sọ lẹ́ẹ̀kan sí ẹ̀yin ọmọ Yorùbá ohun tó gbé àwọn bàbá wa ṣubú lánàá táwa ń jìyà ilé ni ẹ má jẹ́ gbé wa ṣubú anybody tẹ́ bá ti rí pé ó ṣe tí ò dáa ní ilẹ̀ Yorùbá ẹgbẹ́ á máa pariwo lé wọn lórí ọ̀pọ̀ nínú wọn máa yí padà ọ̀pọ̀ nínú wọn dẹ̀ máa ṣègbè pẹ̀lú ọ̀rọ̀ àṣẹ tó tẹnu wa jáde and I want everybody to know today mi ò ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́lẹ̀ mo máa ń tijú gan mi ò mọ tó wọnú mi o kò síbi tí n ti lè tọrọ bí mo ṣe wà yìí bẹ́ẹ̀yàn bá gbéná kárí wọ́n yẹ màmá mi Yorùbáwùyí àti gbogbo ọmọ Yorùbá tá a jáde síta pé no àfẹ́ ilé mọ́ ẹjẹ́ nígbàgbọ́ pé ẹ̀mí àwọn bàbá wa ẹjọ́ wà náà ló wọnú ọ̀kọ̀ọ̀kan wa lọ tó ń kọ gbogbo ohun tá a ò fẹ́ ìṣàwá náà o iṣẹ́ tó lódùmarè rán wa ni we must not fail incoming generation ẹ ṣe mi ìyá mi. Ẹ̀kẹ́ tó lọ èmi máa ń sọ̀rọ̀ kan lórí péèjì Bàbá Èkìtì mo ní gbogbo àwa tí àwa sọ̀rọ̀ àwa di Mario báyìí táwa ń pariwo pé ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ jábọ́ o ilẹ̀ gbọ́dọ̀ wọ́n tuntun ó dẹ̀ pé olè Sunday Igboho ó ti kó òun sẹ́ẹ̀tì
tí mo fi sí wọ́n sílẹ̀ tẹ́lẹ̀ because ọ̀ṣọ́ọ̀ṣì jà fúnlẹ̀ Yorùbá náà Sunday Igboho padà wá gbogbo tí bàbá wa ọ̀ṣọ́ọ̀ṣì ṣe Sunday Igboho ń ṣe mo wá nírú Yorùbáwùyí bàbá Èkìtì Múlíkà Níkì Evangelist àwọn bíi Kẹ́hìndé Sàlámì àwọn Afusatu àwọn Ajíbọ́lá àwọn gbogbo Yorùbáwùyí fàǹsì mo ní ṣé kìí ṣe pé àti bàbá Èkìtì náà ti lọ́wọ́ ń bẹ mo ní ṣé kìí ṣe pé àwọn aláta ilẹ̀ Yorùbá nígbà yẹn ṣé mo pé ìtàn ilẹ̀ Yorùbá kò sí ìtàn báyìí sọ wípé tí ẹ bá ti kú ó lọ sáájú ìdáná àti iná màmá mi máa gbọ́ bẹ́ẹ̀ tí ilẹ̀ Yorùbá sọ pé wàá padà wá fix nǹkan tó ṣe torí àwọn fásitì ilẹ̀ Yorùbá àwọn fásitì Yorùbá wù yìí sì ó yẹ kó tún lọ sun wọn sùn ó yẹ kẹ́mi lọ síbi iṣẹ́ kó lọ síbi iṣẹ́ gbogbo wa ta kú síbi bíi ṣé ìsìnkú àwọn alátalẹ̀ òòṣà. màmá mi máa gbọ́ mo lè sọ wípé majority of all ti wáyé kan rí. ṣé ìyípa atalẹ̀ nígbà atalẹ̀ òòṣà nígbà yẹn mi ò lè gbowó púpọ̀. atalẹ̀ Yorùbá àti wáyé kan rí tá a rí wípé ayé dùn gbà yẹ ilẹ̀ Yorùbá ò rí báyìí nígbà tá a wá padà dé yìí ohun tó wá ṣẹlẹ̀ yìí ó wá jọ wá ó wá yà wá lẹ́nu ló jẹ́ kí ẹ̀mí yẹ̀ ó wọnú wa ẹni tó bá ti ní bíbí re mà èwe continue ha bíbí re o ṣé gbọ́ mi ẹni tí ò bá ní bíbí re rí ṣé gbọ́ mi ìwà kádàrú bẹ́ẹ̀ píríṣì dọ̀la bẹ́ẹ̀ wàásù dọ̀la bíi pé ká bà nǹkan jẹ́ náà ni wọ́n máa wà nínú ẹ̀ ṣé gbọ́ mi ṣe rí àwọn tó ń da nǹkan rú lẹ́nìí nígbà tá kọ́kọ́ wá náà wọ́n wá dayé rú ni ìran lútúfẹ́rì ni wọ́n. Bàbá Èkìtì fi sáà ìjọra àwọn mọ̀ pé ìyá mi mo dúpẹ́ BOS kéètì gbogbo wọn náà wà lára àwọn ìyá mi Afusat gbogbo náà wà lára tó talẹ̀ òṣù àjọ mi ò dẹ̀ gbowó púpọ̀ kókà kó máa jẹ́wọ́ iye tó gbà nígbà yẹn ta wá mo sùọ̀ mo sọ̀rọ̀ kọ́ra mi pé gbà yẹn ta wá mi ìgbàjú 200 naira lọ tí wọ́n láti mo ṣe é ti wọ́n láti 200 naira lọ báyìí torí ọlọ́ ní tí ẹ gbóhùn sókè wé pé tó bá talẹ̀ òṣà ẹ jẹ́wọ́ o. Bàbá wa yẹn ni mo fẹ́ bàbá wa Sùmọ́nù yẹn àwọn fẹ́ kán wá pẹ̀ lórí fóònù náà bí wọ́n bá wa fún wọn nọ́mbà. Ẹ gbọ́ ẹ̀dá wà lórí YouTube ṣé ń gbọ́ tó wà lórí TikTok. Ẹ pè directly TikTok yẹn fún wa ní iṣu. Ẹ jọ iye tó ń ga kú bá tà ẹ jẹ́wọ́ yẹ ká dáwọ́ padà fáwọn òòṣà ní ògbàjú 200 naira lọ. Bàbá Èkìtì ló tẹ̀kìtì ó dẹ̀ ti lọ. Èmi ò ta gbóná ẹ má jọ tó mo fẹ́ràn bá bẹ̀ ẹ pé mo ta gbóná ni mi ní màá sọ fún gbogbo ilẹ̀ Yorùbá ẹ jọ àkáǹtì wo ni kì í sọ sí wàhálà yìí ti pọ̀ jù. Hello ẹgbẹ́ talẹ̀ òòṣà àkáǹtì wo ni ẹgbẹ́ àkáǹtì kalẹ̀ kájọ tó máa 200 naira ni mo gbà. Ṣe rí ọ̀rọ̀ tẹsọ tí máa sàn kọkọ fún yín ṣé ẹ gbọ́ mi. À ń gbọ́ yín. Ok lápẹ́ kò mò ń pariwo ṣé ẹ gbọ́ mi Yorùbá òye. Ẹgbẹ́ ṣe ń gbọ́ èmi ń gbọ́ yín. Ok ṣe tẹ́ bá gbọ́ mi ok fine. Ẹ bàbá wa láti ètò yìí o. Ọ̀rọ̀ tẹsọ ní ok. À ń gbọ́ yín. Ẹ ń gbọ́ bẹ́ẹ̀ yàbí ok ọ̀rọ̀ tẹsọ nípa pé àwa kan wà tó yẹ pé ó ká wa lára tí máa sàn nǹkan fún yín kó má dà pé bí àmọ́ ń dán ẹnu látìgbà tí mo ti gbọ́ pọ́n fẹ́ gbé sàríà lọ wá sílẹ̀ Yorùbá ní early last year tí máa sọ ó ní post tí mo máa post lórí page mi lálẹ́ ìní mo ti post láti last year lórí Facebook mi ò lè sùn for 3 days to God who made me jẹ́ pé bí mo ń sùn mo lọ bí iṣẹ́ o ọkàn mi wà ń bẹ̀ bí ìgbà pé bí èmi nìkan ní Yorùbá bẹ́ẹ̀ pé ara mi ò ìkànnà mi nìkan bẹ́ẹ̀ pé kò sí ọ̀dà Yorùbá kankan. ní kí ẹni sùn ẹjọ́ ẹ̀yin èèyàn Mr. Sùmọ́nù sì wà ní TikTok wọ́n ní àwọn ní nọ́mbà ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa lẹ́ẹ̀kan ọ̀rọ̀ yẹn important gan fẹ́ẹ̀ tún sọ ẹ bá mi kọ nọ́mbà mi sí comment section +17 tó pé Amẹ́ríkà lẹ̀wọ̀ ẹ má fi plus síwájú ẹ̀ ẹ kàn ṣe 718-5020-573 WhatsApp nìkan ẹ bá mi kọ nọ́mbà mi sí comment section Mr. Sùmọ́nù làwọn fẹ́ pè information tí wọ́n ń fún wa nípa ẹdẹ lẹ́ẹ̀kan information yẹn important we need to hear this from him ẹ bá wa gbọ́n sókè. Yorùbá òye jẹ́ máa kàn sáré sọ̀rọ̀ within 2 minutes. No, go ahead please go ahead. Ṣẹ́rí ìyá mi ẹ̀yin àti every other Yorùbá tó kàn máa ń ṣe wọ́n bẹ ní pé kọ̀ọ̀kan ń wake wọn up bẹ ní pé ọkàn wọn ò balẹ̀ ọ̀tí tó bá ṣàkóso Yorùbá àwọn bàbá wa ni o bẹ́ẹ̀ ni mo sọ fún yín mọ́ èmi ti parọ́ lé mi lórí mẹ́nìtà pé ìwọ ọmọ yìí ẹnu ẹ pé ẹ mọ̀
jáde ó fẹ́ dàbí kan tí bàbá Èkìtì sọ mi ò ń ní iṣẹ́ èèyàn kan tó máa ń ṣe kíní yẹn wà lókun àyà mi ní pé èmi nìkan ní Yorùbá ó nídìí. I've been writing for years. Mo ṣe join TikTok, bí ẹni dì sẹ́, but lórí other social media, I've been writing about you. Àwọn tó bá ń follow mi, tó mọ̀ mi, wọ́n mọ̀ kó ti pẹ́ mo ti ń pariwo nípa ọ̀rọ̀ Yorùbá yìí. Ṣé rí kọ̀ọ̀kan tí mo fẹ́ sọ fún àwọn ọmọ Yorùbá tó bá gbọ́ mi ni wípé Yorùbá ti change nsìn. Ṣé rí street tó ti ṣẹlẹ̀ ní ẹ̀yìn wá, àní jẹ́ kó repeat rẹ̀ mọ́, kì í ṣe orí wa ló ti máa ṣẹlẹ̀, kò dẹ̀ tún ní ṣẹlẹ̀ mọ́ títí táyé máa fi parẹ́. Because èmi kan tí mo sọ̀rọ̀ mo ti sọ story kan fún ọmọ tí mo bí. Mo dẹ̀ ti jẹ́ kó mọ̀. Ṣé rí ọ̀tá èèyàn máa jẹ́ Yorùbá oníṣẹ́ mo ti máa ń tẹnu mọ́. Ṣé pé recently ìgbà tí mo join show yín, mo máa ń tẹnu mọ́ kọ̀ọ̀kan pé ó ní àwọn kan nílẹ̀ Yorùbá, àwọn náà jẹ́ kẹ́nu Yorùbá kò ó. Kò sí nǹkan tó jẹ́ ẹnu Yorùbá ò kò ó. Wọ́n ti mingle mọ́ Yorùbá gan, débi pé ẹ lè tètè mọ̀. Ṣé rí Sunday Igboho, whether people like it or not, kì í ṣe èèyàn lásán. Ẹ bá wùn kẹ́kẹ́ di ẹyẹ kẹ́ di whatever. Lè rẹ́yẹ̀ because ó ní ìdí tó fi wá. Ọ̀rọ̀ Sunday Igboho fẹ́ dàbí ọ̀rọ̀ gbogbo àwọn prophets àtàwọn kìíní different races and different kìíní in the whole world. Kò sẹ́kọ́ náà ò ṣe fún ẹ má yẹ ká tanra wa. This is one of our warriors and one of our saviour nílẹ̀ Yorùbá right now. Wọ́n lọ àti bí ọ̀ṣọ́ọ̀ṣì yẹn over 6,000 years ago. Ẹ ti gẹ́ ẹ mọ̀ dí Yorùbá wòye tí àwọn Fúlàní ṣe bẹ̀rù ẹ̀. Ẹ pé mo ti sọ lórí show mi dé tún máa repeat ẹ̀. Ṣẹ́rí wọ́n ti go through his soul. Wọ́n rí pé kò sí kankan tó jọ lójú kò dẹ̀ lè dalẹ̀ Yorùbá kí ní èdè bà wọ́n lẹ́rù. Ṣé rí Fúlàní bẹ ṣe ń wò wọ́n yẹn ìgbà tó sọ̀rọ̀ Gani Adams ṣe pé mo ti ń tẹnu mọ́ Gani Adams kò kún ṣọmọ Yorùbá tẹ́lẹ̀ mi ti mọ̀ yẹn tẹ́lẹ̀ mi ò ṣiṣẹ́ ṣe rí nǹkan tó fi lè mú Fúlàní kó owó fún Gani àbí ọ́ní òun ló sanwó kí n tó fi jẹ oyè ẹ̀. Do you know what that means? Ṣé rí Fúlàní ò ní bá yín ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀ bí àwọn Yorùbá ṣe spend their last money because of power. They are very desperate. Owó tí Yorùbá ò lè ná, Fúlàní máa ná times 10 yẹn to make sure he win you over. But our Yorùbá ò bí agbọ́n. These people, they are very cunning. Ṣẹ́rí inú mi dùn pójú wa ti ń ṣí ìsìn, ó ti ń ṣí. Àwọn tó dùn ò tí ì ṣí, kọjá kórè wọn lọ pé. Nítorí pé kí ni ilẹ̀ Yorùbá? Àwọn alálẹ̀ àwọn ìyá wọn bàbá wa àwọn gbogbo ọ̀nà ń jí wa lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Èmi gan tí mò ń sọ̀rọ̀ yìí, mo gbé ọ̀rọ̀ Yorùbá ìsọ̀rí débi pé ìyá mi gan ní èhè wọ ọmọ ìmú òkèkọ́ tó ń ṣe dá. Ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu ètò máa ń gbọ́gbà mi ti máa ń parọ́ lórí kíní because nǹkan kọ́kọ́ mo ṣàwọ̀pọ̀ lọ́rùn ní mi ìfẹ́ sọ pé bí yára nǹkan kọ́kọ́ wọlé ara mi máa gbọ̀n báyìí ni. Ṣé wá rí nǹkan tí mo fẹ́ sọ kí sáré fi round up ọ̀rọ̀ mi ni wípé ṣé rí oyè tí wọ́n ó dàpẹ́ sọ̀rọ̀ oyè àbí ó dàpẹ́ òní wọ́n oyè Sunday Igboho over 6,000 years. Ó máa jẹ́ Sunday Igboho will be the beginning of another history nílẹ̀ Yorùbá. Nǹkan tí kábíyèsí sọ yẹn ó tọ́ ni o. This is another chapter, this is another phase of Yorùbá land. Ṣé èyí tẹ bá ṣe ń ní old school mentality Yorùbá ẹni Yorùbá òkò Yorùbá kọ́nì Yorùbá kinní kan ẹ máa gbógun lọ ni o because Yorùbá tó wà láyé sìn àti yàtọ̀ sí ayé àtijọ́ and it's true tẹ bá ti rọ́mọ Yorùbá tí ò bá ti dá tó bá ti ṣèwà tí ò dá ẹ pariwo síta ẹ expose ẹ. Yorùbá Wuyi má yẹ kí tàn yín o mo máa sọ I am not on social media to make friends or enemy. There is one guy kan tí mo cut off recently tó ní àwọn olùpẹ̀ kan wọ́n mix mọ́ Ondo ta ẹ kó mo sọ lórí show yìí. Ẹ má dá wọn yẹn lóhùn kẹ́ tó lọ ẹjọ́ torí Ọlọ́run kẹ́ tó lọ iye tẹ́ ẹ gbà nígbà tájọ ta lè òòṣà nígbà yẹn lọ kọ́ sí comment section. Iye tó ní kálukú yín gbà àwọn kan ti ń jẹ́wọ́ wọ́n ní £2 ìyá Modúpẹ́ ti jẹ́wọ́ wọ́n ní £2 péré làwọn gbà bí èrè náà làwọn gbà àbí £1 làwọn gbà. Iye tó ní kálukú yín bá gbà pátá tẹ́lẹ̀ òòṣà níjọ́ kìíní àná ẹ jẹ́ jẹ́wọ́. Ọ̀kẹ́ 6 péré mo gbà ọ̀kẹ́ 6. Ẹ̀tọ́ èmi ò gbà bí èlò lèmi gbà bóyá ọ̀kẹ́ méjì péré lèmi gbà pọ́pọ́ọ̀fù náà ni mo fi rà oúnjẹ yìí ni mo lè jẹ gbé ọmọ pọ́pọ́ọ̀fù lásán náà ni mo fi rà àbí pọ́pọ́ọ̀fù sí ń gbà yẹn àkàrà kéńgbé pẹ̀lú ẹ̀kọ́ ni mo fi rà ẹ̀dá pẹ̀lú ìgbà kan tìrẹ̀ jẹ́ nǹkan sílẹ̀ wàhálà yìí ti pọ̀ àní lè sùn tí wọ́n ti báyìí ẹni sùn lórí fóònù o tí wọ́n ṣe ṣó láàárọ̀ yìí network mi cut off mo ní láti lọ book another network wọ́n ní wọ́n ṣe ìkọ́lá àdúgbò wa ni wọ́n ti gé gbogbo network yẹn mo ní láti lọ book another mo lọ ra ẹ̀tọ́ bá mo bí tí mo ti lọ ra another network mo lọ ra another wifi box kí ló dé èló ni mo gbà tí wàhálà yìí pọ̀ tó báyìí ẹjọ́ mo jẹ́ 5 naira jẹ́ kí n sọ padà ẹ bá wa gbóhùn sókè gbẹ̀rẹ̀ bá ta lè ṣà ẹ jẹ́ ká jẹ́wọ́
ẹ gbóhùn sókè o ara ti ń kan mí ẹ kálẹ́ mà. ẹ kú dédé àsìkò yẹn sọ yẹ tẹ bá gbà o ẹ kálẹ́ mà. ẹ kú dédé àsìkò yìí. ẹ wo ẹ jẹ́ kí n kọ́kọ́ ẹ jẹ́ kí n kí n ná. 3 minutes pé náà lè máa lò sà ẹ má wulẹ̀ kí ni gbogbo àtàlẹ́ òòṣà. 3 minutes yẹ ẹ máa fún mi ní 2 minutes bí a kó pé 5 minutes. a kò lè jẹ́ bẹ́ẹ̀ ló pọ̀ lórí fóònù èwo dẹ̀ wà lórí tiktok náà. tí n bá sọ ló máa túmọ̀ sí. ó dà ó yá ẹgbọ́ ààrẹ please ẹgbọ́ ààrẹ. ṣe rí iṣẹ́ tẹ́ ń ṣe yìí kò ń ṣiṣẹ́ ẹnìkan lẹ́ ń ṣe fún o ẹ ń ṣe fún ọjọ́ òní ẹ ń ṣe fún ọjọ́ ọ̀la ẹ ń ṣe fún ọjọ́ iwájú ọlọ́run tó dẹ̀ ń fún iṣẹ́ kò ní padà lẹ́yìn yìí. ọlọ́run bá mi ṣe wà sí. ṣe rí tí ò bá ń ṣe ariwo tí ọlọ́run lo àwọn èèyàn fún bá fi sọ́wọ́ ẹ̀ tí a bẹ̀rẹ̀ sí ń pa nípa ti àwọn bàbá wa àwọn ọba wa ariwo yẹn ló ta wọ́n létí o ṣé mọ̀ wípé ọ̀rọ̀ yẹn kọ́kọ́ dìjà wọ́n ní tí ò bá dàrú kò ní tó ṣé mọ̀ pé gbogbo ẹ̀ kọ́ dojú rú náà nígbà tó wá dojú àwa pera wa wálé ń sìn everybody ti rí di òótọ́ dẹ̀ ti ń farahàn báwo ni ẹrú ṣe máa wá gba ó máa wá jọba nílẹ̀ ọmọ onílù tọmọ onílù ò nílẹ̀ lẹ́nu ọ̀rọ̀ ẹ wo bi tí nínú gbogbo èdè tó wà nílé ayé yìí káàkiri ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ láti káàkiri ọ̀pọ̀lọpọ̀ á travel dáa tó èdè Yorùbá ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ nípa culture nípa respect nípa ìwà ọmọlúwàbí. ẹ̀yin tẹ́ bá ń pè é stop ọ máa pè yín padà ẹ jọ máa pè yín padà wọ́n fi máa jí bàbá ẹ wo respect. Mami ẹ stop máa pè yín padà ẹ stop máa pè yín padà máa pè continuously ẹ gbóhùn sókè sà. Yes, ẹ wá wò ó eléyìí tí mo tún wá fẹ́ sọ ni wípé. got to block her. ṣe ń gbọ́ mi mà. à ń gbọ́ yín màá block yín màá mi. ṣe ń gbọ́ mi mà. màá ń gbọ́ yín bàbá wa ẹ sọ̀rọ̀ sókè. ó tásìkò bá ti tó ẹnìkan ni wọ́n ti sún wa kan ògiri tí wọ́n bá dé ti sún kan ògiri èèyàn máa ń yíjú padà ni. ẹ ló mà. à ń gbọ́ yín ṣe ń gbọ́ mi mà. à ń gbọ́ yín sà. wọ́n ti sún wa kan ògiri a ti wá yíjú padà báyìí wọ́n ti la àwa kólòlò lóhùn orí mi tí mo sọ̀rọ̀ ẹ̀ náà mi ò ti bá rí nǹkan màá kàn wọ́n màá kàn bọ̀ wọ́n ti là wá lóhùn torí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ẹ wò ká ní wípé ọ̀tá tàbí wọ́n ti rí olú bàbá Sunday Olóyè Ìgbòho ká ní wọ́n ti rí wọn mú gbà yẹn àwọn àǹfààní ká ń jẹ́ sì ṣá máa rí ẹ wò àwọn ọmọ tó lọ kó jáde nínú igbó Ọ̀yọ́ yẹ àwọn ọmọ Chibok dà lónìí ẹ jẹ́ ṣe rí mi ò mọ̀ bí màá ṣe máa sọ̀rọ̀ yẹn ẹni bá ń ṣe ẹ jẹ́ ká máa kí kí ni kú iṣẹ́ ló máa ń mú kí iṣẹ́ yáyàn lórí. àmọ́ wọ́n ní tí ẹ rí ibi tó bá ti ń ka 11 nínú Bible wà ńbẹ̀ tẹ́ bá ti rí 11 ẹ gbà pé Júdásì kan máa wà ẹ bá ti rí 22 ẹ ti mọ̀ pé Júdásì méjì máa wà àwọn kan máa wà nínú Yorùbá tó máa rí báyẹn wọ́n ṣe rí ìwà rere kí ló gbé bàbá olóyè ní Adeleke kí ló gbé wọn wọlé ẹ wo àwọn bàtálíọ̀ tó wà pẹ̀lú wọn ẹni tó lọ́n bá ti wà pẹ̀lú ẹ̀ ó máa lékè ni o òṣìbó ṣe fẹ́ rí àwọn mi wà á ní fọ̀rọ̀ tó dáwọn tó wà ńlẹ̀ tó pọ̀ bí ẹ ṣe ni wọ́n sọ nǹkan tí mo kàn fẹ́ ká sọ nísìnyí ni wípé ṣé rí ìṣọ̀kan tá a ń lò yìí fọ́ìsì wa òun ló dáa jù kó continue ìṣọ̀kan dẹ́yìn ṣe rí ẹ jẹ́ ká máa pe bàbá Tinubu ẹ ti súnmọ́ wọn báyìí o ṣe rí ọ̀rọ̀ yìí ó lójú ọ̀rọ̀ tí bàbá olóyè Sunday Igboho lè máa bá wọn sọ àwọn ọba tó súnmọ́ wọn àwọn ọba tí ń gbọ́ tí wọ́n ń sìn tó súnmọ́ wọn pé kán jọ kán má jẹ́ ká fi ohunkóhun ṣòfò kán má lè jẹ́ pé ìyà tá a ti jẹ sẹ́yìn kó jẹ wá mọ́ torí Yorùbá ti jìyà púpọ̀ wọ́n pa Yorùbá nípa púpọ̀ wọ́n bẹ́rí Yorùbá sọ̀rọ̀ láìṣẹ̀ láìrò ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ gan ti darapọ̀ mọ́ ara ìkúrò ẹ̀jẹ̀ wọn náà. ẹ ti lo over 5 minutes ẹ ṣe tà gọ́ọ̀mù. ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ ká fi ohunkóhun ṣòfò second time wọn ọlọ́run àgbà fún ọkàn wọlé but ẹ má yẹ ká padà sí ọ̀dọ̀ àwọn Fúlàní mọ́. ẹ ṣeun gan. Mr. Lateef Mr. Saheed ọlọ́mọ pé alábòsí nìyí alábòsí ayérayé Saheed Solili alábòsí ayérayé nìyí mo ti kọ́kọ́ rí kọ́mẹ̀ntì mo fẹ́ pín ní ẹ̀ kọ́mẹ̀ntì ó ti kọ́mẹ̀ntì yìí síwájú ẹ ní èmi gba £2 èló lẹ́yìn gbà alábòsí Mr. Saheed alábòsí ẹ bá mi kọ́ sí comment section
èló lẹ́yìn gbà tí mi bá gba 2.2 sílì èló lẹ́yìn gangan gbà sọ ti yín tèmi lẹ́ ń sọ èmi á sọ tèmi wo next time bóyá ẹ̀yin làwọn alálẹ̀ máa wọnú ẹ̀ tẹ̀ máa gbé fóònù tẹ̀ ní lè sùn wọ́n ti ṣe kíní kan o ìrìnlẹ̀ Yorùbá ojú yín máa bó nígbà yẹn ẹ máa gbé sókè. Yorùbá wo ni mi jọ. Bàbá mi mo lórúkọ yín mo ti sáré pè yín padà ẹ ṣeun. Ìyá mi ẹ ní pín yín kí. Àṣẹ àṣẹ. Ẹ ní dààmú pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run ṣàánú wa. Sẹ́rí mo máa ń láìkí bàbá Èkìtì gan. Wàhálà mo ń láìkí wọn bẹ́ẹ̀ because sẹ́rí gbogbo ẹ̀dá tó bá wà láàyè tó ṣe pé ó ń fi ìbínú sọ̀rọ̀ yẹn bó ṣe ń ka lára ni. Ẹgẹ́ tí mi sìn. Ṣẹ̀gbẹ́ ní sóò tí ẹ ti níjẹta yẹn mo sọ̀rọ̀ kan mo ní tí ẹ bá ṣe pé. Bàbá wa ilẹ̀ ń sọ̀tàn ẹ̀dẹ̀ fún wa ìtàn ẹ̀dẹ̀ ẹni bá wa sọ ìjọsà. Iná máa sọ iná ni. Ẹ bá wa sọ torí táìmù ni torí táìmù ẹ bá wa sọ̀tàn yẹn agbádùn tó yẹn tẹ̀ tí wọ́n pẹ́ lórí YouTube. Ok èyí tí mo fẹ́ sọ lórí ẹ̀ náà ni wípé ṣé ẹ mọ̀ pé ní èyí tí mo fẹ́ sọ náà ni pé ọba kékeré ò sí. Èyí tí ó jẹ́ kí wọ́n sọ pé ọba kékeré ò sí ni wípé ní ọjọ́ kìíní àná tí wọ́n dífá lẹ́dẹ̀ ń bẹ̀ yẹn àwọn igi méje kan bẹ lẹ́dẹ̀ ìkan bẹ wájú nẹ́pà àwọn mẹ́ta kan wà ní kéèyàn tó débi ààfin gangan ìkan wà nídìí òsè níbi tí wọ́n ti ń ta ewé ọmọ ń sìn ẹgẹ́ tì mí ń sìn. Yorùbá tẹ̀ ń gbọ́. fún àwọn àdúgbò pé Babangida wa ń bọ̀ láti Èkó ó gba àkòdá wọlé ẹgẹ́ tì mí ń sìn ọwọ́ àgbà àkòdá gba ọ̀nà Òṣogbo lọ ẹdẹ yẹn gangan ni wọ́n fẹ́ gbé kápítà sí nígbà yẹn sẹ́gbọ́n mi. so ìgbà tí wọ́n wá rí pé wọ́n wá dóṣogbo ọ̀rọ̀ wá yí ẹgbọ́n mi o àwọn tí wọ́n wà nípò gbà náà wọ́n á láti máa béèrè pé kí ni tó fà á ẹgẹ́ tí mi sìn wọ́n wá sọ pé àwọn igi kan ni wọ́n ti gbàbọ̀dè lẹ́dẹ̀ yẹn wọ́n wá nìkan gé àwọn igi 5 wọ́n láwọn igi méjì wà tó jẹ́ pé bá pé àwọn igi méjì ń wo abo ni wọn àwọn ń fẹ́ oríire fún lù ẹgẹ́ tí mi ń sin o ṣé ń gbọ́ mi. Èmi ń gbọ́ ẹjọ́ ṣé ń gbọ́ wọn ẹ máa sọ̀rọ̀ yín màá sì kọ́ ṣé ń gbọ́ mi ok wọ́n wá láwọn yẹn ń fẹ́. ẹ bá wa láìpẹ ètò yẹn wáyé kíkí ní ẹ máa skip à ń gbọ́ ní sàn. wọ́n wá láwọn ń fẹ́ oríire fún ìlú. àwọn èwo àwọn igi méjì. àwọn yes igi 5 ìgbà 5 náà gé ńgbà yẹn. ok 5 ló gbàgbọ́ nínú méjì. yes nínú igi méje ló wà ń bẹ ńgbà náà so wọ́n wá ní kí wọ́n gé àwọn igi 5 yẹn ìgbà tí wọ́n gé àwọn igi 5 yìí mo wà ní àwọn kan lọ nígbà because àwọn ewé míì wà tó ṣe pé wọ́n ń dáná lọ́wọ́ tí a bá àwọn pọ́ọ̀tì wọn nínú rẹ̀ eléyìí ò bá yẹn bẹ̀yẹn kọ́ ni mò ń lọ sẹ́rí tí mò ń lọ ni wípé sẹ́rí àwọn ọba tí ó wà láyé ìsìn kìí ṣe gbogbo wọn ni wọ́n ń tẹ̀lé Ifá ni wọ́n dẹ̀ ń tẹ̀lé ntí Ifá bá sọ. ẹ wá wò ó nígbà tí Adémọ́lá débẹ̀ ń sìn ṣe pé ọba tí ó ní kí wọ́n gé kíngbà yẹn ọba yẹn ti kú ìlú ló jẹ́ kó ọba tí èyí tó wà ń bíbà èyí tó wà ní ìsìn kó jẹ́ wà ń bẹ̀. kó jẹ́ ọba tó wà ń sìn ọba tí bí yẹn náà fira ẹ̀sẹ̀ tuntun ní ìlú lọ́fà tó ọba tí bí fi wà ń bẹ̀ ń sìn ọba ní pẹ́rẹ́ tó wà ń bẹ̀ ń sìn ẹgẹ́ tì mí ń sìn. sẹ́wárí tí a bá máa tẹ̀lé àwọn nǹkan tó jẹ́ ìṣẹ̀dálẹ̀ nítorí máa kó báàlẹ̀ Yorùbá nìyẹn. so nígbà tí Adémọ́lá wá débẹ̀ igi tó wá wà ní ọjà olóbì yẹn fún gbogbo ọmọ Ẹdẹ tó bá ń gbọ́ sí wọ́n wá fẹ́ ṣe ojú ọ̀nà tó wà ní Ẹdẹ yẹn ẹgẹ́ tì mí ń sìn ojú ọ̀nà yẹn wá jẹ́ igi yẹn ẹgẹ́ tì mí ń sìn wọ́n wá tún dífá kan náà pé kí wọ́n lọ wò pé bóyá wọ́n fẹ́ wógi un igi yẹn láti sọ fún wọn pé kí wọ́n fò ní àsìkò wípé òun dá àwọn àlejò lọ́wọ́ eléyìí àwọn tó bá jẹ́ ọmọ Ẹdẹ ẹbí ẹ̀yin ọmọ Ẹdẹ ọwọ́ yín dà o à ń gbọ́ yín. ẹgẹ́ tì mí ń sìn wọ́n ní pé kí wọ́n ṣe kí ni pé kí wọ́n fáwọn láàyè ọmọ Ẹdẹ tó bá wà ló sọ pé bí igi yẹn ṣe lọ níbẹ̀ kó sọ jáde. wọ́n padà gé. bàbá tó wà mẹ́rin sí yes wàhálà igi yẹn lọ ẹgẹ́ tì mí sìn wọn ò mọ bí gbogbo fct ṣe jẹ́ ìgbò oníjọ́ kejì gan ọ̀pọ̀lọpọ̀ kàn rí páwọn ọ̀mùrí ni ẹbí wọn lè rè sẹ́rí bó ṣe wà yẹn ìṣẹ̀dálẹ̀ kọ̀ọ̀kan ní àwọn ètùtù tiẹ̀ for example nsìn
tí Síákà Adétúnjí tó jẹ́ bàbá tó jẹ́ ọfà ẹ̀dì àwọn Davido tí bàbá yìí ọba fi ra ẹ̀ kalẹ̀ ó ṣeé ṣe kí Adémọ́lá ọmọ wà nípò tó wà yìí torí láti ìgbà tí bàbá yẹn ti jẹ oyè ti pẹ́ ló ti ń wá ipò gómìnà yìí ti pẹ́ nígbà bàbá Àkàndé òun ló wọlé wọ́n gbé fóònù lọ́wọ́ ẹ̀ wọn ò gbé fún un nígbà Oyinlọ́lá òun ló wọlé wọn ò tún gbé fún un ẹ wá wo emí díẹ̀ tó wá jẹ́ so ohun tí mo fẹ́ fà lọ ń bẹ̀ náà ni wípé sẹ́rí nílẹ̀ Yorùbá a ní nǹkan àwọn agbára yìí sẹ́rí tó bá ṣe pé àwọn ọba wa bá ń tẹ̀lé ni ikú kíkú ò ní lè mọ́ pa wọ́n ẹgbẹ́ tèmi sì yes àwọn ọba míì fira wọn ṣètùtù nítorí àwọn èèyàn ń support ní comment section àwọn kábíyèsí mi kan ti wọlé wọn lóòótọ́ ọ̀rọ̀ lẹ́sọ o kábíyèsí ni wọ́n à ń gbọ́ yín sà má pín ní comment wọn sí. sẹ́rí tí àwọn ọba wa yìí ẹni mo fi ń takò ọmọ ẹ̀dẹ tó ń sọ̀rọ̀ níjó níbẹ̀ yẹn ó ní kí wọ́n ṣe kinní kan tó o bá ní pé kí wọ́n ṣe nǹkan ẹyọ kan sẹ́dẹ̀ àwọn yòókù tí wọ́n lo ìfẹ́ wọn tí wọ́n fi dìbò wọlé fún ńkọ́ a lè sọ pé torí kọ́ jẹ́ lù wa káwa ní pé ọ̀dọ̀ wa nìkan ni wọ́n ṣe sí tọmọ wa bá ṣe kó tó ń ṣe nítorí ọjọ́ iwájú ọ̀la àwọn yòókù náà ni gbogbo àwọn ọba tó bá wà ń bẹ̀ lónìí gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ lónìí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ social media yìí ẹ̀jẹ̀ tì mí sí tó bá pé ńgbà tẹ́ ń sọ̀rọ̀ fún Gani Adams ńgbà yẹn tí gbogbo yín pariwo tó bá ṣe pé ó ti tó bá dífá tí wọ́n sọ fún yín pé ìtọ́ ọbẹ̀ ṣe yìí tó ọba tẹ̀lé iná ọ̀jẹ̀kọ́jọ́ ọ̀la rẹ̀ ó dáa kò ní kọ tí ìgbẹ́ ìṣẹ́bọ yóò ti tẹ̀lé ṣùgbọ́n wọ́n lájá tí ọ̀sọ̀nù ń kọ́ kò ní gbọ́ fún èrè ọlọ́dẹ ẹgẹ́ tí mi ń sìn ìlọ́fà tó bá ṣe pé ńgbà tẹ́yìn mídíà gbogbo yín ń pariwo ńgbà yẹn wàhálà yóò ti lọ ẹwà ọkẹ for example ní sìn nígbà Adélékè tó wọlé one minute nínú àwọn ọmọ bẹ́ẹ̀ tó máa ń ṣe kọ́tẹ̀sì yẹn ń sìn àwọn kan jáde nínú àwọn ọmọ tó wà nìbàdàn tí wọ́n ṣe kọ́tẹ̀sì gangan mo rí wọn nínú kíní ń jó níbẹ̀ yẹn wọ́n láwọn fẹ́ bá Àtíkù lọ ẹgbẹ́ dákun sí Àtíkù lè mọ ilẹ̀ Yorùbá fún wa ni kí ló dé táwọn ọmọ Yorùbá ìrònú gan-an ẹ jẹ́ kó máa tẹ̀lé Àtíkù lọ sọ ìlú wọn ti jọmọ 18 years lọ́yẹ́ kán tẹ̀lé Àtíkù bẹ́ẹ̀ àwọn yọ̀ nínú gbó fún Fúlàní. wẹ́ sẹ́ni ilé mi kàn mọ̀ ní pé Ọlọ́run ó gbàdúrà wa bàbá wa Sunday Igboho Ọlọ́run ò ní pa wọ́n rẹ́ Ọlọ́run ò ní pa wọ́n rẹ́ kò ní pa wọ́n rẹ́ tìrantìran wọn ò dẹ̀ ní dẹni àwátì pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọba gbogbo táwọn ọba fẹ́ ṣe fún wọn ilé ayé tí wọ́n ó ti jẹ́ ayé náà wọ́n ó ti lò ó pẹ̀lú ògo lọ́dọ̀ wọn ìtàn wọn ò wá ní parẹ́ láéláé gbogbo ẹ̀yin tẹ́ wá wà lórí mídíà náà ìtàn yóò ní parí láíláí ẹ ní dẹni àwátì o àṣetì ìbọjọ kọjọ ọmọ yọ àṣetì ìbòrùkòrò ọmọ sàmì tí ẹ o àṣẹ àṣetì òní bẹ́ẹ̀ nìkankan yín o àṣẹ ṣé o olórí àṣẹ ìdùnnú. Olórí Adé thank you wọn náà wọn send 50 comments sórí live show mi God bless you Ọlọ́run máa lọ jẹ́ kọ́wọ́ yín mi lọ sókè pé tẹ́ bá wọn kọ kọ́mẹ̀ntì ẹ ṣé o ẹ pàmò ẹ ní sùúrù o tó wáyé pé Gani Adams tó wáyé pé ó mọ̀ nígbà yẹn pé Sunday Igboho ṣẹ́rí èmi bí ṣe wà yìí olójú bí ṣe ó lè má ṣe wèrè o olójú bí ṣe lè bá ẹjà sùúrù Sunday Igboho yẹn tó bá bàjà àgbákò ló máa kàn tó bá bá ẹjà fìtínà ló máa kàn àwọn kan wà tó lọ́n dábẹ́ o àfà ọ̀tẹ́ mi lọ sílé kéwú àfà mi ló sọ fún mi ó ní tó mọ̀ sọ pé Ọlọ́run kì í ṣalábòsí ó ní kò sẹ́ni tó ṣàbòsí tó Ọlọ́run ó ní kò sí ẹni tó ṣe àbòsí àfà àtẹ̀mí nígbà tí mo lọ sílé kéwú ló sọ fún mi ó ní kò sẹ́ni tó ṣàbòsí tó Ọlọ́run òun ló dá gbogbo wa o ó ní ṣùgbọ́n ó mú àwọn ọkọ̀ tó yẹ pé tó bá wọn jà wá kàn gbáko tó bá bá ẹjà wá kan fìtínà olóṣàwọn yẹn special ni mo tún wá wọ̀rọ̀ lẹ Yorùbá tó máa ní àwọn kan wà tó ń jẹ́ ẹyinjú Olódùmarè tọ́lọ́run ò fi wọ́n ṣeré tó bá ṣe ẹ̀ṣẹ̀ àfàwọn Ọlọ́run lọ́wọ́ wọ́n á jẹ 3% ìyá yẹn náà máa jẹ kìí ṣe pé dọ́bù nìkan 3 náà máa jẹ gbogbo bá wò pé o fẹ́ bá wọn jà ọkọ̀ fẹ́ wàá kàn ṣe ní gẹ̀ẹ́nì wàá ṣẹ́ lọ́rùn wàá ṣẹ́ lápá wa ọmọ àbí tírélà kọlù ẹ ni ẹ bá mi gbó sókè màámi tó bá ti pè lẹ́ẹ̀kan màámi ẹni sùn tó bá ti pè ẹ̀ka alẹ́ mà tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ máa sọ̀rọ̀ lọ́wọ́ jẹ́ kó dákẹ́ kó sọ nǹkan tó máa sọ. ẹ má sọ̀rọ̀ yín à ń gbọ́ yín mà ẹ má gbọ́ wa nínú ilé à ń gbọ́ yín. ok ẹjọ́ wa
ó ti lọ ọlẹ bẹyẹ. bẹ́ẹ̀ ni mà. ká lẹsẹ àlàáfíà ni. màmá fàájà wọn ti mọ wọn àwọn tí ń kọ màmá fàájà ti dé à ń gbọ́ yìí màá gbọ́. ẹ pẹ̀lẹ́ ẹ wò ó gbogbo nǹkan tẹ́ ẹ sọ látàárọ̀ ni mò ń gbọ́ inú mi dẹ̀ dùn. ṣé ẹ rí bàbá yẹn bàbá kábíyèsí yẹn èmi náà ti wò ó mo ti wò ó lọ́dọ̀ Lady K mo ti wò ó lẹ́yìn. ṣé ẹ rí ẹni wọ́n ní ojú ẹni bá a là wọ́n ní ó máa rí ìyọnu bẹ́ẹ̀ òun lọ̀rọ̀ ìgbòho. ṣé ẹ rí gbogbo nǹkan tí Ìgbòho ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ àwọn kan ṣe ń sọ ó dàbí ni pé ó ti fẹ́ ṣiṣẹ́ ìtẹ́lẹ̀ ṣùgbọ́n wọn ò dé oríṣe nígbà yẹn so iṣẹ́ tó yàn láàyè ó fẹ́ wá parí á dẹ̀rẹ̀ ní parí ẹ̀ lórúkọ jésù ní kú mọ́ wa lójú á dàgbà á dògbó torí ṣé ẹ rí mo wo fídíò kan báyà náná ṣe yẹn lọ́dọ̀ Ọ̀wọ́ Adé bàbá yín pẹ̀lú wígẹ̀tì wà ń bẹ̀ nígbà tí Ọ̀wọ́ Adé tó pe gbogbo àwọn ọba àti gbogbo tó kí wọn kíní kan tọdún tọgbó ẹ wò tó bá jẹ́ ẹ wọ́n dàbẹ́ ni pé kí Gani kó rí nǹkan kó lanu àbẹ̀wò ọ̀wọ̀dọ̀ ẹ̀ báyà tó wo bòmí ó kí gbogbo àwọn ọba yẹn ó kí ọmọdé ó kí àgbà ó ṣàṣì everybody ṣùgbọ́n kò wá ó bá tún wọ̀dọ̀ Fẹ́mi wígẹ̀tì á tún gbé Fẹ́mi sọ́kàwé á tún gbójú kúrò bẹ́ẹ̀. mo tún wọ náà. bẹ́ẹ̀ ni mute ni ẹ mute náà. ó ti pẹ́ bọ̀ ó ti pẹ́ ṣé mo kọ́ tó bá ti bẹ̀rù díẹ̀ ó yẹ kó máa gbọ́ tó bá bá ìyẹn sọ̀rọ̀ díẹ̀ yọ kó máa gbọ́ tí èèyàn bá dẹ̀ ti ṣe èèyàn tí ò bá ti ṣe èèyàn tó onítàn bá ti lépa ẹ̀ kò sí ni onítàn wá ṣubú kò sí ni ó ṣubú dùn gbogbo wa àwọn tó dípọ́ wá parí ìjà òkè kí ni irú ìjà wo náà jà orí inú Gani ló bá jà fúnra rẹ̀ Ìgbòho ìbàjà kí ẹni gbogbo ìgbà tí tó ti sọ. mami kí ni a rí sí oyè tí wọ́n fún Sunday Ìgbòho ṣé ó deserve àbí kò deserve tó lẹ́tọ̀ọ́ tàbí kò lẹ́tọ̀ọ́. bóyá lọ́nà mílíọ̀nù ó deserve ó deserve àwọn agbọ́n mò ń retí ìgbà tí ọ̀rọ̀ oyè yẹn máa ṣẹlẹ̀ because ìgbà tí bàbá yẹn ń sọ mo ní àṣírí ọ̀tá ti tú bóyá oyè tó dárúkọ yẹn ní láti mo ti gbàgbé 6,000 years ṣé ẹ mọ̀ pé ọmọ olóyè lóde tó wá fẹ́ gboyè yìí á dẹ̀ mọ olórí kò sí kan tó máa ṣe àwọn náà ló máa gbà wá àti Tinubu àwọn ló máa gbà wá lóko ẹrú á lè máa ṣerú lọ́nà ṣé ẹ mọ̀ pé àṣírí Gani ti wá pípé ó gbowó fún Buhari àwọn náà ló máa ṣiṣẹ́ fún náà jẹ́ ẹjẹ́ máa wọ́ọ̀ṣì wọn Gani àti Mákindé àti kí náà ti pé ilé oníbẹ̀ lẹ́nu tẹ́nu ẹ̀ máa hó tó bá ti ń sọ̀rọ̀ yẹn gbogbo wọn bẹ́ẹ̀ yẹn àti wọn sì máa tún wọn máa lọ lẹ̀ pátápátá ṣé àwọn ajá Gani tó máa kígbe ilé tó fún ṣé ìní ajá tó fún mọ́nà lọ́jọ́ òní yẹn tó fẹ́ dákù tó fẹ́ dá ọ̀fun rẹ̀ yẹn ṣé ó lè pàdé ṣe bí gbogbo náà ni Sunday ń jà fún mo tẹ̀ sí láìkẹ́ pé kò tẹ̀ sọ̀rọ̀ kò dá kò ìmù mọ́tò tó gbé fún jẹ́mọ̀ pé ojú ẹsẹ̀ ló ti àdóbà fáwọn tó máa àdóbà mélòó ló fẹ́ gùn ìyàgbọ́n bá ní yàrá mélòó yàrá kan náà ló máa sùn ẹ̀yàn